AlujoHymn mission Segun AlujoHymn vision, oh my loud and great God, lórí ayé mi o, ó gbé mi fò, ó gbé mi sáré. Ẹ ṣé, ẹ ṣé. Ọwọ́ Olúwa ń bẹ lórí ayé mi o, ó gbé mi fò, ó gbé mi sáré. Ó jẹ́ sọ tiẹ̀ tèmi mò ń sọ. Ọwọ́ Olúwa ń bẹ lórí ayé àwa o, ó gbé wa fò, ó gbé wa sáré. Ọwọ́ Olúwa ń bẹ lórí iṣẹ́ wa o, ó gbé wa fò, ó gbé wa sáré. Ọwọ́ Olúwa ń bẹ lórí ayé àwọn ọmọ wa o, ó gbé wa fò, ó gbé wa sáré. Ọwọ́ Olúwa ń bẹ lórí ayé aya mi o, sọ
àti ẹ, ó ń gbé efo, ó ń gbé sáré. Ọwọ́ Olúwa ń bẹ lórí ayé mi o. Ó ń gbé mi fò, ó ń gbé mi sáré. Ẹ wálé, ẹ wálé, ẹ wálé. Àdúrà la bá wọlé lónìí. Ojú rere àti àánú Elédùmarè wà. I can perceive it in the atmosphere. Mercy is speaking right now. For those of you that is watching me at home, má fi òní ṣeré rárá, don't joke with today. Ọlọ́run tí a kò lè dá dúró fẹ́ ṣàánú lónìí. Ọlọ́run tí a ń pè ní agbọ́, májà, ajá, májẹ̀bi. Àyàn, ṣó o gbọ́ ibi tí Ọlọ́run ti jẹ̀bi rí? Ọlọ́run tó ń jẹ́ a lè wí lè ṣe, a lè ṣe lè wí. Ọlọ́run tó ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù. Ọlọ́run tá a sọ nípa rẹ̀ tá ò lè sọ tán. Ọlọ́run tá a kì tá ò lè kì tán. Òun là ń sọ pé ọwọ́ ẹ̀ ń bẹ lórí ayé wa o. Ó dẹ̀ ń gbé wa fò, ó ń gbé wa sáré. I don't want to know what you are going through. This is second Sunday in the month of April 2025. Àánú Ọlọ́run ló ń sọ̀rọ̀. Èrò tí ọ̀tá ń rò lórí èmi àti ẹ bí pé kó o kú ni. Ìlù tí àwọn ẹni bí ń lù wípé kó o kú kó má gbóhùn ẹ mọ́ ni. Ṣùgbọ́n Ọlọ́run tí a kò lè dá dúró, ó dáwọ́ lé ẹ lórí, ó ń gbé ẹ fò, ó ń gbé ẹ sáré. Ọlọ́run ìpè, Àpọ́sù Joseph Ayọ̀ Babalọ́lá. Ọlọ́run àná, Ọlọ́run òní, Ọlọ́run ọ̀la, Ọlọ́run ọjọ́ gbogbo. Ọlọ́run tó ń bẹ̀ wá wò ní ìgbà ọ̀tun lójoojúmọ́. Ayérayé nínú ọ̀run, arúgbó ọjọ́, abẹ́tílùkára bí ajere, òrànmọ́níṣẹ́ fàyàtì. The God that knows the beginning from the end. The God that knows the end from the beginning. That is why we call you Alpha, Omega, ìpìlẹ̀ṣẹ̀ ohun gbogbo. Ọlọ́run tó dá àwọn òkè ìgbàanì, òkè ńláńlá, òkè wẹ́wẹ́, ìjì líle kò lè dá a dúró nítorí pé ìwọ ló ní gbogbo ẹ̀ lọ́dọ̀. Olúwa o ṣé o. O ṣé Gbénga. O ṣé Gbénga. Okay, ẹ wálé. You are welcome to AlujoHymn Fusion with Segun Oluwayomi. It promises to be a good time in the presence of the Most High God today. This is second Sunday in the month of April 2025. Bẹ́ẹ̀ni, àánú la rí gbà, if not for the mercy of God, a ò lè wà ń bí lónìí. Ayérayé ló ń ṣe, ẹ̀mí mímọ́, ẹ̀mí àwọn wòlíì. Òun ló jẹ́ kí n forin àdúrà wọlé. Ọwọ́ Olúwa ń bẹ lórí ayé mi o. Ó ń gbé mi fò, ó ń gbé mi sáré. Ọwọ́ Olúwa ń bẹ lórí ayé mi o. Ó ń gbé mi fò, ó ń gbé mi sáré. Ọwọ́ Olúwa ń bẹ lórí iṣẹ́ mi o. Ó ń gbé mi fò, ó ń gbé mi. Ẹ wálé. Mo fẹ́ celebrate àwọn crew wa lónìí. Fred ti fẹ́ jó para ẹ̀ níbí. Emmanuel sórí níwòyí ọdún tó ń bọ̀, ohun ayọ̀ kan máa sọ nínú ilé ẹ tí gbogbo àgbáyé á bá ẹ dá sí. Lórúkọ Jésù. Ayérayé o ṣé o. God bless you my brother. Ayérayé máa gbé ẹ fò, ó máa gbé ẹ sáré lọ́dún yìí lórúkọ Jésù. Now for those of you that is watching us at home, this is AlujoHymn Fusion with Segun Oluwayomi. We are in the second Sunday in the month of April 2025. All we do here is to celebrate, to worship, to praise the Holy One of Israel. The God that knows the beginning from the end. The God that knows the end from the beginning. And that is why He is Alpha, Omega. Kò ní fi
ṣe ohun tó ń là kọjá ní Ọlọ́run. Ní Ọlọ́run. Ayọ̀, ìdí nìyẹn tí Ọlọ́run fi pe Dáfídì ní ẹni bí ọkàn mi. Ẹ wálé díẹ̀ nù, ẹ wálé díẹ̀ nù. I don't know why I always use David as an example. David is a good example because the guy understands how to praise, how to worship, how to seek God. Despite the fact that David is a murderer, he was a murderer. Àgbèrè ayé yóò wà lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run sì pè ní ẹni bí ọkàn mi. Just because ó mọ Ọlọ́run yìí, he knows how to praise God. He understands the efficacy, how to worship and praise the only living God. And God now called him a man after his own heart. Ṣòrí tẹ́mi ò bá máa yan Ọlọ́run ni àwọn ẹlẹ́yẹ á ti fi mí pa á gan. Ogun ẹ̀jẹ̀ á ti bà ayé mi jẹ́. I don't want to know what you are going through. Tó o bá tọwọ́ bẹ́ẹ̀ ṣẹ̀ tó yan Ọlọ́run, Ọlọ́run máa dáhùn. Ọwọ́ Olúwa ń bẹ lórí ayé mi o. Ó gbé mi fò. Ó gbé mi sáré.
méje méje o. Ògo méje méje o. Hallelujah méje méje. Ògo méje méje o. Mo kọrin hallelujah méje 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 méje. Ògo méje méje. Ẹ wálé ẹ wálé ẹ wálé. Hallelujah méje gan ò tó. Ògo méje ò tó. Because if you think about what God has done for you, if you start thanking God from now till eternity, it's not even enough. Ọlọ́run tí ó gba àwọn ẹni bí láyè láti báyé wa jẹ́. Hallelujah méje méje o. Ògo méje méje o. Mo ṣí fìlà fún bàbá mi o. Arúgbó ọjọ́ o. Abetiru kára bí ajere o. Mo kọrin hallelujah méje méje. Ògo méje méje o. Hallelujah méje méje o. Méje 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 méje. Ògo méje méje o. Mo kọrin hallelujah méje méje. Ògo méje méje o. Ọlọ́run bàbá lọ́la o mo ṣe bá. Ọlọ́run bàbá jíde o mo ṣe bá. Mo ṣe bá torí pé ẹ ń gbọ́ àdúrà. Ẹ wálé ẹ wálé. CAC ni wọ́n bí àwa sí. Agbára ń bẹ bí ìtàtijọ́. Ìyanu ṣẹlẹ̀ bí ìtàtijọ́. Àwa la ò sí bàbá mọ́ bí ìtàtijọ́. Ẹ̀ṣẹ̀ pọ̀. Ọlọ́run bàbá lọ́la o mo ṣe bá. Ọlọ́run bàbá jíde o mo ṣe bá. Mo ṣe bá torí pé ẹ ń gbọ́ àdúrà. Ayérayé. Ọlọ́run bàbá lọ́la o mo ṣe bá. Ọlọ́run bàbá jíde o mo ṣe bá. Mo ṣe bá torí pé ẹ ń gbọ́ àdúrà. Agbára Ọlọ́run pọ̀. Agbára Ọlọ́run pọ̀. Ó lànà sórí òkun. Ó wọ́dì Jẹ́ríkò. Agbára Ọlọ́run pọ̀. Agbára èyí pọ̀. Ó dẹ̀ lànà sórí òkun. Ó wọ́dì Jẹ́ríkò. FM. Dr. Oluwayomi Shomide. Ẹ ṣé o. Àtúndé lónìí. Thank you. Thank you. Gbogbo òṣìṣẹ́ iléeṣẹ́ Smile Radio, God bless you. A wà lórí Orísun báyìí o. Fún wọn tó ń gbọ́ wa lórí rédíò, wá bá wa lórí social media wa. YouTube Segun Oluwayomi TV, a wà ń bẹ̀ bye. Facebook Segun Oluwayomi, a wà ń bẹ̀ bye. Instagram @Segun_Oluwayomi, a wà ń bẹ̀ bye. TikTok @Segun Oluwayomi, a wà ń bẹ̀. Sórí pápá bá rí ẹni pé gbogbo orin tó ń gbọ́ ó wà lórí AudioMark. Go and download them, they are free. Kìí ṣe fún títà, lọ download ẹ̀ ọ̀fẹ́ ni lórí AudioMark. Hallelujah méje o.
ṣẹlẹ̀ lórí rédíò lórí Orísun? Tèmítọ́pẹ́ Lawal. Èmi nìkan ló yé. Ṣe lórí Smash Radio lórí Orísun. Joseph láti Ọ̀tà. Ẹ fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa. Mo fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa. Torí àánú rẹ̀ dúró láéláé. Mo fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa. Torí àánú rẹ̀ dúró láéláé. Ẹ fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa. Torí àánú rẹ̀ dúró láéláé. Ẹ fi ọpẹ́ f'Olúwa àwọn olúwa. Torí àánú rẹ̀ dúró láéláé. Ẹ wálé. Kí ló tún ṣe lórí Smash Radio lórí Orísun? Kí lẹ pé? Ferdinand láti Ajégúnlẹ̀. Ẹ ṣe àyọpẹ́ yọ. Gbogbo àgbáyé ò bá morúkọ rẹ. Báwo ni ò bá ṣe dùn tó? Òun nìkan lọ̀nà àti ìyè. Bẹ́ẹ̀ ni Jésù Kristi nìkan ni. Kí ló ṣe lórí Smash Radio? Kí ló ṣe lórí Orísun? Ọlágòkè Sax Blessing pé Olúwa ga pẹ̀lú mi.
ṣeré ọwọ́ yín. Ó ṣe gbéga. Ó ṣe ọmọdé. Hallelujah, ayọ̀ ló jẹ́ pé mo ti rí dáríjì gbà. Hallelujah, ayọ̀ ló jẹ́ pé mo ti rí dáríjì gbà. Ibikíbi tí mo bá wà, kò séwu Jésù wà níbẹ̀. Jésù wà bí. Ibikíbi tá a bá wà, Jésù wà ńbẹ̀. Kí ló ṣẹlẹ̀ lórí Smiles Radio? Okùn adé Ìdòwú, ọkàn mi yin ọba ọ̀run, ọkàn mi yin ọba ọ̀run, mú ọ̀rẹ́ wá sí ọ̀dọ̀ rẹ̀, wọ́tawó sàn tá a dáríjì, tàlàbà máa yin bí rẹ̀, ọkàn mi yin ọba ọ̀run, mú ọ̀rẹ́ wá sí ọ̀dọ̀ rẹ̀, wọ́tawó sàn tá a dáríjì, tàlàbà máa yin bí rẹ̀. Sólò Fẹ́mi. Kí ló tún ṣe lórí Smiles Radio lórí Orísun? Adébáyọ̀ Abọ́sẹ̀dé, Ọlọ́run Babalọ́lá.
tóbi o, bàbá ẹ mà tóbi o. Ó tóbi o, bàbá ẹ mà tóbi o. Ọba tí kì í gbàbẹ̀ tẹ́lẹ̀, ọlọ́wọ́ gbọgbọrọ. Afúnni máa ṣe ìrèkú o, ó tóbi o. Ṣọ́lọ́ ti fún ẹ ní ìkọrí kó gbà padà. Ẹ wálé náà. Wọ́n máa ń pe àwọn kan ní afúnimáwòbẹ̀. Èèyàn jẹ́ afúnimáwòbẹ̀. Ọlọ́run nìkan la afúnimáwòbẹ̀. Gbogbo ẹ̀bùn tí Ọlọ́run fún Sátánì kò gbà lọ́wọ́ ẹ̀. Ọlọ́run ló jẹ́ afúnimáwòbẹ̀. Ó tóbi o, bàbá ẹ mà tóbi o. Ó tóbi o, bàbá ẹ mà tóbi o. Ọba tí kì í gbàbẹ̀ tẹ́lẹ̀, ọlọ́wọ́ gbọgbọrọ. Àfúnni máa ṣe ìrègùn o, ó tóbi o. 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 Tọ́lọ́run bá ti fún ẹ lálàáfíà kò lè gbà á. Tọ́lọ́run bá ti fún ẹ ní àánú kò lè gbà á. Ẹ̀ṣẹ̀ ló máa ń gbà á bọ́ lọ́wọ́ ẹ. Tọ́lọ́run bá ti fún ẹ ní orí ọ̀fẹ́ kò lè gbà á. A máa tún orin yẹn kọ again. Afúnimáwòbẹ̀ ní bàbá mi ẹlẹ́tí gbọ̀ngbàròyé. Ó tóbi o, bàbá o mà tóbi o. Ó tóbi o, bàbá o mà tóbi o. Ọba tí kì í gbàbẹ̀ tẹ́lẹ̀, ọlọ́wọ́ gbọgbọrọ. Àfúnni máa ṣe ìrèkú o, ó tóbi o. Ayérayé nínú ọ̀run, ẹ̀mí mímọ́, ẹ̀mí inú àwọn wòlíì. Ẹni láti ṣe òun la àbẹ̀tìlù kára bí ajere òrànmọ́ níṣẹ́ fàyàtì. Ẹ wálé. Kí ló ṣe ẹ̀ lórí Smash Radio? Ṣéun ti dé o. Kí ló ṣe ẹ̀ lórí Smash Radio lórí Orísun? Pásítọ̀ Délé. Akíndélé. Mo máa wo bí tá a ti bẹ̀rẹ̀. April la máa wà yí àyàn. Second week in the month of April 2025. Ẹ wálé. Ló dẹ̀ pé kíní yẹn dùn mọ́ yín jù. sí ànẹ́sì lọ díẹ̀ mẹ́ta làtẹ̀wọ́ yìí o àtẹ̀wọ́. sórí bó ṣe ń pàtẹ́wọ́ lórí Smash Radio yẹn lórí Orísun òkun ayé ń jábọ́ ọ̀kan fún bàbá ọ̀kan fún ọmọ o àtẹ̀wọ́ máa pa wà ọ̀kan fún ẹ̀mí mímọ́ o àtẹ̀wọ́. ayọ̀gbọ́ eléyìí ẹjọ́ máa lọ báyẹn o. àṣẹ Jésù ló wọlé wá. àṣẹ Jésù ló wọlé wá. mo rí bàbá aláṣọ funfun tó wọnú ọgbà. àṣẹ Jésù ló wọlé wá.
kèlè abazanda de bosete. Hallelujah. Ẹ̀mí àwọn wòlíì ayérayé nínú ọ̀run. Ojú kan lù kan pọ̀ gbàkúwò kan ya betí lu kára wọn bí ajere o. Mẹ́ta mẹ́ta làtẹ̀wọ́ yìí o. Àtẹ̀wọ́. Ó ti gba àwọn rìpọ́ọ̀tì kan tí kò níyanjú. I'm talking about health reports. Wọ́n sọ pé nǹkan báyìí wà nù àgọ́ ara ẹ̀, nǹkan báyìí ló in fact ẹnìkan wúkọ́ fẹ́. Ó ti ròyìn pé ò lè rí ìwòsàn mọ́. Irọ́! Ó ṣe Ọlọ́run ọba kò ṣe nǹkan kan tì. Ẹ̀mí mímọ́ ní kí n sọ fún ẹ pé agbára rẹ̀ ga ju tọ̀tá lọ. Ìmọ̀ rẹ̀ ga ju tèṣù lọ. Agbára rẹ̀ ga ju tọ̀tá lọ. Ìmọ̀ rẹ̀ ga ju tèṣù lọ. Ọlọ́run kò ṣeun tì ní ọ́. Oṣó ayé kò lè dí ọ lọ́nà iṣẹ́ rẹ. Ajé ayé kò lè dí ọ lọ́nà iṣẹ́ rẹ. Agbára rẹ̀ ga ju tọ̀tá lọ. Sórí Ọlọ́run yìí ṣàṣetì. Ìwọ tó ti fún ní report. Whose report are you going to believe? As for me and my crew, my band member and the crew here, everybody in the studio, we will believe the reports of the Lord. Lamentation 3:37 says, who is he that said anything and the comment to pass when God has not commanded it? Ta ló sọ nígbà tí Ọlọ́run ò wí? Gbogbo tó ti kọ kalẹ̀ fún ẹ, àánú Ọlọ́run parẹ́ lórúkọ Jésù. Àdá ọpẹ́ padà. Sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. Àdá ọpẹ́ padà. Sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. Àdá ọpẹ́ padà. Sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́ o. Ṣẹ́gun wá dá ọpẹ́ padà forúkọ ẹ sí. Sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. Èmi Olúṣẹ́gun Olúmúyìwá wá dá ọpẹ́ padà. Sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. Emmanuel ọmọ Olúwayọ̀mí dá ọpẹ́ padà. Sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. On behalf of my family, say your own. Èmi wá dá ọpẹ́ padà. Sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́ o. Èmi ọmọ rẹ wá dá ọpẹ́ padà. Sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. Thank you for joining us this week. Next week, come on, go. Next week. AlujoHymn Fusion with Segun Oluwayomi. If you have not subscribed to our YouTube channel, please go and subscribe now. Segun Oluwayomi TV. Maria next week. See you next week by God's grace. Oh, double!